Ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ ìròyìn àgbáyé láti kàn ní BGI TV. Ṣáájú kí ẹ tó gbọ́ àwọn ìròyìn ọ̀hún, ẹ gbọ́ kókó inú rẹ̀. Ìjọba àpapọ̀ ti fi ẹ̀sùn ìwà ọ̀dàlẹ̀ kan ẹni tí í ṣe adíje dupò aláṣẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour. Iléeṣẹ́ ọlọ́pàá ti lọ ti iléeṣẹ́ ẹgbẹ́ òṣèlú Labour pa ní ìpínlẹ̀ Imo. Lábẹ́ ìròyìn ilẹ̀ òkèèrè, àìlè ìbímọ èyí tó ṣàkóbá fún tọkùnrin tóbìnrin ti bẹ̀rẹ̀ sí gógó sí i lórílẹ̀‐èdè àgbáyé. Lábẹ́ ìròyìn eré ìdárayá, àjọ eléré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé FIFA ti gba ẹ̀tọ́ láti lè gba àlejò àwọn tí wọ́n jẹ́ adíje dupò tàbí olùkópa nínú ètò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti ìdíje ife ẹ̀yẹ alẹ́ àgbáyé tí àwọn tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ 20 ọdún. Ní báyìí ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, àmọ́ ṣáájú ohun gbogbo ó kọ́ mi ní Adéolú Damilola Josephs. Ìjọba àpapọ̀ ti fi ẹ̀sùn ìwà ọ̀dàlẹ̀ sí ìlú kan adíje dupò aláṣẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour nínú ètò ìdìbò yìí, Peter Obi, wípé ó ń ru àwọn ènìyàn lọ́kàn sókè láti máa hùwà jàǹdùkú lórílẹ̀‐èdè yìí látàrí èsì ìdìbò sípò aláṣẹ èyí tó wáyé. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé alákòóso fún ọ̀rọ̀ ìròyìn Lai Mohammed ń lọ sọ èyí nílùú Washington DC ní Amẹ́ríkà lákòókò tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn iléeṣẹ́ àgbáyé èyí tí wọ́n ń rí sí ọ̀rọ̀ òṣèlú bíi mélòó kan. Mohammed sọ wípé kò tọ̀nà fún Obi láti mọ́ pè fún àtìlẹ́yìn àti àtúnyẹ̀wò èsì ìdìbò nílé ẹjọ́ tó sì tún mú kí àwọn ènìyàn máa dárúgúdù sílẹ̀ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní Obi tòun adíje dupò igbákejì rẹ̀ lè mọ́ dúnkokò mọ́ orílẹ̀‐èdè yìí wípé bí wọ́n bá búra fún Bọ́lá Tinubu lọ́jọ́ 29 oṣù karùn-ún yóò mú òpin dé bá ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti kéde wípé aláṣẹ Muhammadu Buhari ti mú ìlérí rẹ̀ ṣẹ láti lè fi àpẹẹrẹ rere lélẹ̀ lórí ètò ìdìbò tó lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ fún ti ọdún 2023. Alákòóso fún ọ̀rọ̀ ìròyìn tó gún àṣà Lai Mohammed ń ló tún sọ eléyìí nílùú Washington DC. Ó ní lára mímú ìlérí ṣẹ aláṣẹ lórí ṣíṣe àfọ̀mọ́ ètò ìdìbò láìfìsí apá kan ju ìkan lọ ń ló mú kí ó ṣerú eléyìí tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú rẹ̀ All Progressives Congress. Ẹ rántí wípé Bọ́lá Ahmed Tinubu fìdí rẹmi ní ìpínlẹ̀ Èkó tí alága fún ẹgbẹ́ òṣèlú wọn Abdullahi Adamu náà tí òun náà fìdí rẹmi ní ìpínlẹ̀ tiẹ̀, òun náà pàdánù tó fi mọ́ ẹni tí í ṣe adarí fún ọ̀rọ̀ ètò polongo ìbò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC tóun náà tún fìdí rẹmi pàtì sọ́wọ́ adíje dupò látinú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìpínlẹ̀ Plateau àti ọ̀pọ̀ àwọn kọ̀rìnkọ̀rìn míì nínú ẹgbẹ́ òṣèlú APC. Ìgbìmọ̀ ìdarí ìjọba àpapọ̀ ti buwọ́ lu owó tó tó bílíọ̀nù 15 àti ẹ̀sùn 8 fún ojú ọ̀nà Èkìtì tó Oǹdó láti sọ àwọn ojú ọ̀nà ọ̀hún di olópòó méjì lágbègbè Àkúrẹ́, Ìta Ògbólú tí Ìjú Adó Èkìtì èyí tó lọ sí Èkìtì àti Oǹdó tó so àwọn méjèèjì papọ̀. Alákòóso lábẹ́lé fún iṣẹ́ àti ilégbèé Umar El Yakub ń ló jẹ́ kí èyí di mímọ̀ nínú ìpàdé òpin ọ̀sẹ̀ tí wọ́n ṣe pẹ̀lú àwọn ọmọ ìgbìmọ̀ èyí tí aláṣẹ Muhammadu Buhari fúnra rẹ̀ tó darí ẹ̀ ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ìpele àkọ́kọ́ nínú iṣẹ́ àkànṣe ojú ọ̀nà náà ti ìpínlẹ̀ Oǹdó òun ni wọ́n gbé fún àwọn ilé iṣẹ́ kọngilá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú owó tó ń lọ bíi bílíọ̀nù 16 àti ẹ̀sùn 6 náírà, nígbàtí apá kan yòókù yóò wà fún ẹnu ààlà ẹnubodè Èkìtì sí ìpínlẹ̀ Oǹdó pẹ̀lú owó tó ń lọ bíi bílíọ̀nù 51 àti ẹ̀sùn 2 náírà. Aṣòfin àgbà Jimoh Ibrahim tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ti kìlọ̀ fún ìjọba orílẹ̀-èdè yìí láti má ṣètò láti mú kí àwọn èèyàn tí wọ́n ń dúnkokò kí wọ́n ba àlàáfíà àti ààbò orílẹ̀-èdè yìí jẹ́. Nínú àtẹ̀jáde èyí tó fi ránṣẹ́, ó ní bí ìjọba kò bá ṣe ohun tó tọ́ yóò fa ètò ààbò orílẹ̀-èdè yìí sẹ́yìn tí yóò sì fún àwọn alátakò ní àǹfààní láti wọlé wá bí ògiri tó lanu sí orílẹ̀-èdè wa Nàìjíríà. Ibrahim láti inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ni ó ní àpapọ̀ ìbò tó ń lọ bíi 150,000 àti 4,605 tó sì fi ẹ̀yìn alátakò rẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party Agboola Ajayi gbolẹ̀, ẹni tó ní àpapọ̀ ìbò tó ń lọ bíi 65,000 àti 4,704. Gbajúgbajà òǹkọ̀wé Wọlé Ṣóyínká ti pahùn pọ̀ pẹ̀lú àwọn ènìyàn lórí àtúnṣe owó náírà látọwọ́ ilé ìfowópamọ́ àgbà
tó sì tún na ìka àléébù sí ọ̀gá àgbà ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà Godwin Emefiele fún pípa orílẹ̀‐èdè yìí dà di onírúgúdù. Àtúnṣe owó náírà titun ọ̀hún wáyé láàrin àkókò tí àìsí owó nílùú fẹ́rẹ̀ sọ orílẹ̀‐èdè wa Nàìjíríà di akúrẹ̀tẹ̀ tó sì ti ṣàkóbá fún ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè yìí. Ẹ̀wẹ̀, ilé ẹjọ́ gíga àgbà ti bẹnu àtẹ́lu ṣíṣe àyípadà sí igba náírà, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ẹgbẹ̀rún kan náírà lórí owó wa Nàìjíríà tí wọ́n sì sọ wípé ó wáyé ní ọwọ́ ìparí ọdún tó kọjá. Ṣóyínká sọ̀rọ̀ lórí ìnira tó ti fà fún orílẹ̀-èdè yìí tó sì sọ wípé ó tayọ rògbòdìyàn tí ètò ìdìbò èyí tí wọ́n ronú wípé wọ́n fi àyípadà owó ọ̀hún wọ́n fi kásẹ̀ rẹ̀ nílẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ti lọ ti ilé ẹgbẹ́ òṣèlú Labour pa ní ìpínlẹ̀ Imo nínú ọ̀rọ̀ àtẹ̀jáde èyí tí wọ́n fi léde lánàá láti ọwọ́ akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú Labour Umar Farouk, níbi tí ó ti sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti lọ ti iléeṣẹ́ àwọn pa pẹ̀lú ìlẹ̀dí àpòpọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ náà. Àná ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 2023 òun ni wọ́n lọ tì í pa láti ọwọ́ gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma àti àwọn jàǹdùkú papọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọn ò gba àṣẹ tí wọ́n sì ń ṣiṣẹ́ nínú iléeṣẹ́ ìjọba. Irú èyí sì ti wáyé kẹ́yìn lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta ọdún tí a wà yìí. Àwọn afurasí agbébọn kan òun ni wọ́n jí ènìyàn méjì gbé ní abúlé kan tí wọ́n sì jẹ́ mọ̀lẹ́bí baálẹ̀ ní Nasarawa ìjọba ìbílẹ̀ Tanyewa ti ìpínlẹ̀ Kano. Ìyàwó baálẹ̀ Halima Kabiru ẹni ọdún méjìdínlógójì àti Dahiru Kabiru ẹni ọdún 20. Ọ̀gá àgbà ọlọ́pàá wọn Malam Dauda ló fìdí ìjínigbé ọ̀hún múlẹ̀ wípé ó ṣẹlẹ̀ lọ́jọ́ kejì oṣù kẹrin láago kan kù ìṣẹ́jú 15 lọ́wọ́ òru. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti ń bẹ ní pápá báyìí láti ṣàwárí wọn ní wàrà ìṣiṣà. Ìjọba ìpínlẹ̀ Kaduna ti gbóríyìn gba ìròyìn lẹ́ẹ̀kan sí tó jẹ́ ti ìbẹ̀rẹ̀pá láti ọ̀dọ̀ àwọn àjọ elétò ààbò lórí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ mẹ́wàá ní ìjọba ìbílẹ̀ Kachia. Alámòjútó fún ọ̀rọ̀ ààbò abẹ́lé àti ọ̀rọ̀ tó kan ilégbèé ọ̀gbẹ́ni Samuel Awon ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni wọ́n jí gbé tí wọn ò sì fi àgbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ wọn ò fi léde, àmọ́ ìrètí ń bẹ wípé ìjọba ìpínlẹ̀ wọn yóò tún sọ nǹkan kan lórí rẹ̀ láìpẹ́. Ìròyìn ilẹ̀ òkèèrè. Àìlè ìbímọ èyí tó ń ṣàkóbá fún tọkùnrin tóbìnrin fún pípèsè ọmọ bẹ̀rẹ̀ láti oyún níní lẹ́yìn ìbálòpọ̀ òrèkóòrè fún oṣù 12 ọ̀tọ̀ọ̀tọ̀ láì lo ìdáàbòbò ló ti wá di pé ó ti ń gbé ìràn sí lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti ní gbogbo orílẹ̀‐èdè àgbáyé. Nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ní ọjọ́ 11 oṣù ìkẹta ti ọdún 2020 sẹ́yìn, ó fi hàn wípé adarí àgbà àjọ elétò ìlera àgbáyé Tedros Ghebreyesus òun náà ṣe ìpàdé pẹ̀lú àwọn oníròyìn lákòókò ìtànkálẹ̀ kòkòrò àrùn kòrónà tó sì sọ wípé iye àwọn ènìyàn tó ń bá a jà lágbàáyé túbọ̀ ń gbogbo sí. Ìròyìn eré ìdárayá. Àjọ eléré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé FIFA ti gba ẹ̀tọ́ láti gbàlejò ìdíje ife ẹ̀yẹ àgbáyé tí àwọn tí ọjọ́ orí wọn ń bẹ lábẹ́ 20 ọdún pàtì kúrò lọ́wọ́ orílẹ̀-èdè Peru fún ti ife ẹ̀yẹ ti ilẹ̀ àgbáyé ti ọdún 2023 yìí. Wọ́n kéde yìí lánàá pẹ̀lú èyí orílẹ̀-èdè Peru kò dé ojú òṣùwọ̀n àwọn ohun àbéèrè fún tí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àgbáyé ń béèrè láti lè gbárù àlejò bẹ́ẹ̀. Àmọ́ ìdíje náà yóò sì wáyé ní dandan tàìdán lọ́jọ́ 10 oṣù kọkànlá sí ọjọ́ 2 oṣù kejìlá ọdún tí a wà yìí tí wọn yóò sì yan orílẹ̀-èdè tí yóò gba àlejò náà ní wàrà ìṣẹ̀ṣà. Èyí ló pin ìròyìn àgbáyé tó ti dé sétí ìgbọ́yín láti ìkànnì BGI TV. Ká tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí. A ti kà á sétí ìgbọ́yín wípé ìjọba àpapọ̀ ti fi ẹ̀sùn ìwà ọ̀dàlẹ̀ sí ìlú kan ẹni tí í ṣe adíjedupò aláṣẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour. Bákan náà la ṣàìjẹ́kẹ́ mọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti lọ ti ilé ẹgbẹ́ òṣèlú Labour pa ní ìpínlẹ̀ Imo. Lábẹ́ ìròyìn ilẹ̀ òkèèrè, a ti sọ fún yín wípé àjọ elétò ìlera àgbáyé ti kéde ní gbangba wálíà pé àìlè ìbímọ ó ti túbọ̀ wá ń gbé ìràn sí káàkiri lórílẹ̀‐èdè àgbáyé. Bákan náà lábẹ́ ìròyìn eré ìdárayá, àti mú wá sí ti ìpín wípé àjọ tó ń ṣàmójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àgbáyé lórílẹ̀‐èdè ní gbogbo àgbáyé àjọ FIFA ti gba ìgbàlejò ìdíje ife ẹ̀yẹ àgbáyé tí àwọn tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ ọdún 23 kúrò lọ́wọ́ orílẹ̀‐èdè Peru. Láti tẹ̀lé wa fún ọ̀pọ̀lọpọ̀ ìròyìn àti àlàyé, ẹ lè tẹ̀lé wa lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa Facebook kìkìdá kẹ́ẹ̀tẹ̀ gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀.
lójú òpó ìkànnì afàwòrán bánidọ́rẹ̀ẹ́ wa gbàgede ìmọ̀ _22 Instagram, lójú òpó ìkànnì YouTube wa gbàgede ìmọ̀ TV lẹ́fìmọ̀ tẹ̀lé wa títí dìgbà míì tá fi mọ́ pàdé. Èmi olóyè adé olúdámilọ́lá Josephs lóníròyìn yín, ẹ kú dédé àkókò yìí, ẹ mọ̀ yáṣẹ́ wọn. Oh, na na na. If you want to know what's going on in city, or you want to listen to the latest news and gist, no stress, oh, just tune to BGI TV. BGI TV, you're one in a million.